gbogbo tó kà pápátá kò ní kàkà púpà ẹ̀rù wà ní ṣe ìyá tó bí mi wọ́n là gbọ́dọ̀ pariwo nínú òun náà wá dàgbà báyìí wá lóun ṣe olóhùn òfariwo àwọn àjọ sọ òfariwo báwo kí ni wọ́n fẹ́ àṣà ìjókòó ó ní kí àwọn àlọ́mú 5 wá kí àwọn ọkọ náà lọ́mú 5 wá mo ní 5 bóòlù láṣẹṣe ìyàpọ̀ ẹ̀ṣá bẹ̀rẹ̀ sí ibẹ̀ wọ́n ṣàánú wọ́n tún sún wọ́n sún lórí 20 orí 20 làbádé bí tá a bá dé ìlú olóyè lóhùn òfariwo ẹ̀tọ́ lóhùn òfariwo orí tó ti ń jó mẹ́rin látàrọ ẹ̀nà tí ẹ̀ náà dùn olóyè lóhùn òfariwo alhamdulilayi adúpẹ́ àwọn ọmọdé ẹ̀ka ṣàdúrà fún kì í ṣe àwọn ẹgbẹ́ tó mi ṣe yẹn ní kẹ́ ẹ ṣàdúrà fún mọ́mì ẹ ṣàdúrà fún àmì ní kó máa ṣe àmọ̀kẹ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ máa bá ṣàmì ṣẹ́gbọ́n mo fẹ́ sọ̀rọ̀ kó tó lọ́tì gan nígbà mi ò sáré pọ̀ tó lọ́nà tó fẹ́ lọ parí pé Amẹ́ríkà àwọn gbà sọ́dọ̀ lọ́wọ́ gbogbo tó ṣe kò bá lára mu kò sábà lára mu. ọmọ ayọ̀ àwọn àgbẹ̀ ọ̀nà ní pé gbogbo orí tí wọ́n náà lè jẹ́ o gbogbo orí tí wọ́n náà wà nínú. akérògùn wa ọ̀yà bí ọ̀rà ó ti bí mọ́tò bá dìde lẹ́yìn ẹ̀rọ tó bí ó ti dìde ó bí lẹ́ta pẹ̀lú òkú lọ́dọ̀ torí dòkú ni ọ́ kọ́ ọ bá dìde kọjá ọmọ tí ò ṣe é fi ṣàkóso kó o bí mẹ́ta kọjá tó o bí bọ̀lẹ́ kọjá níbo ọlọ́wọ́ wà jọ mọ̀ sí ọmọ sí lẹ́wọ̀ ọmọ tó fi sí ní àmọ̀ tó fi mọ̀ sí lọ́dọ̀ gágágùn tó sì fi sàràfà náà mọ̀ sí lọ́dọ̀ kọ́lá ìwọ náà mọ̀ sí ọmọ sí ọmọ bóbi àbíró pẹ̀lú òkú ọ̀nà gbogbo bí bàbá rẹ̀ wá rán ti yá rẹ̀ rán ọlọ́run jù kúrò. ọlọ́run kúrò fún ọlọ́run ṣe yí lọ máa rán ọlá àkàbà ọlá bíbẹ̀ sílẹ̀ ọlá bẹ́ẹ̀ bá tí gbogbo èèyàn torí rẹ̀ lọ kó bẹ́ẹ̀ lóde bẹ́ẹ̀ bá fẹ́ lọ tọ́lọ̀ yóò dé bẹ́ẹ̀ ọlọ́run kò lè kọ́sà yóò jọ ọ̀sán ọmọ wúlọ̀ yàrá rẹ̀ ọmọ wúlọ̀ fásitì ọkọ rẹ̀ kọ́ lọ fẹ́ o so ti bá Àmọ̀kẹ́ yà jẹ́jẹ́ àwọn ẹbí ọkọ rẹ̀ ní kò fẹ́ dáadáa. àti àdúrà tẹ èèyàn ṣe fúnra ẹ pé Ọlọ́run wọlé agbóhùn ò lẹ́nìkan àfiwọ́ náà ni àmọ́ pé ò lẹ́nìkan ṣùgbọ́n ò lọ́lọ́run. There is no marriage without his own dark moments. Always have it at the back of your mind that at the end of every dark tunnel there is always a light. Ọlọ́run ọba ó tu ọ Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ ò ní kábàámọ̀ ò ní rògbò elénìí ò ní rí tọ́lọ́bà kan Ṣakí ò ní gbóná mọ́ ilé ọba dàwá kí ò ní gbóná mọ́ ò ní kábàámọ̀ pé kí n mọ yàlú sí lọ́la aláhàúnà ẹ̀yẹ́dá bàbá rẹ̀ àsìnà lórí ilé ọpọlọ sáńtà olóró ilé ọpọlọ ẹ̀yẹ́dá ìyá rẹ̀ àsìnà lórí ilé ọpọlọ. oníṣẹ́ tí wọ́n máa ń lọ ní orí ìfọ̀gbọ́n náà. ẹ bá dárúkọ yín bá. orúkọ mi ni Alhaji Asunlaki ìdàgbà àbọ̀dára fún babalọ́jọ́ àjẹrà lórí ayẹyẹ ìgbéyàwó ẹni afẹ́kẹ́ bá fún ìyàwó ilé òní gbóná mọ́ ọlọ́run ọdún ọlọ́run yóò fún ní àlùbáríkà ọlọ́run ṣe ní ààyè rẹ̀ lágbá ọlọ́run kò ní rélé ní nígbẹ̀ yóò bọ̀ ọkùnrin yóò bọ̀ òbí yóò bí bèèrè
lágbára ọlọ́run yóò ní àlùbáríkà látọ̀ tó ti ń gbé lọ kò ní sílẹ̀ yóò tún gbé ìtọ́pọ̀ lọ àti òun àtọkọ rẹ̀ kò ní wọ́n bára wọn kalẹ̀ lágbára ọlọ́run ẹ̀wọ̀n ò ní fìgbọ̀n ju nílé ayé wọn ìmọ̀ràn mi fún ni pé kó tọ́jú ọkọ kó tọ́jú ilé kó dẹ̀ ní sùúrù kó mú orí lọ kó mọ̀ mẹ́wàá lọ kó sì rí pé ó fẹ́ràn àwọn ẹbí ọkọ àwọn àbúrò ọkọ àwọn òbí ọkọ kó máa tọ́jú wọn lágbára ọlọ́run sì bẹ́ẹ̀ láàyè rẹ̀ ọlọ́run wà pẹ̀lú wọn. lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Alhaji Aṣíwájú Abbas Ọládàpọ̀ Balọ́jà jẹrà fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. ní ọ̀nàrẹ́bù Bọ́lá Oyèkúnlé ọ̀rẹ́ tí mo ṣe Ìbàdàn North constituency wa nílé Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. ìmọ̀ràn tí máa fún ọkọ àti àwọn náà ni pé kí wọ́n má gba èṣù láyè láàrin wọn wọ́n dẹ̀ ríra wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ara wọn bí ẹ̀ bá ti rí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ara wọn níjà bá tiẹ̀ ṣẹlẹ̀ gan wọ́n á parí ẹ̀ tó ìmọ̀ràn fífún wọn nìyẹn. èmi ni ọ̀nàrẹ́bù Fọlájí Oyèkúnlé tí mo ṣojú Ìbàdàn North constituency wa nílé ìgbìmọ̀ àti ìpínlẹ̀ Ọ̀yọ́. èyí tí wọ́n ti ṣe fẹ́lẹ̀ yóò là nígbà pé tí wọ́n mọ̀ ṣe yóò là nígbà àti àkọ́kọ́ ìyá wọ́n mọ̀ ṣe ni ọmọ ni wọ́n á jèrè àmọ́ náà ṣèrú ilé ìfọ́ gbogbo ẹni tó wá wà lórí ìlànà wọn kàrí ẹ tó ti ṣe ẹni tí ò kì í fi ó ṣe ọ̀la mọ́ṣáláà ọ̀la àkùwátà ní ìlà Dr. Adebayo Shitu, former Minister of Communication. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àwọn ọmọ wa ni wọ́n, inú wa dẹ̀ dùn pé ní sojú wa náà làwọn ọmọ wa náà ṣe mu tí àwa ti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní ìbámu pẹ̀lú àṣẹ tí Ọlọ́run kọ pàápàá yọ nínú Islam. Àdúrà wa ni pé Ọlọ́run aláàánú tó pé kí ọjọ́ òní ó pé Ọlọ́run bá fi àlùbáríkà sí ìgbéyàwó, Ọlọ́run ó jà á rí ọ̀pọ̀lọpọ̀ adùn níbẹ̀, Ọlọ́run ó jẹ́ kó pẹ́ lọ́wọ́ ara wọn àkùdé, Ọlọ́run ò ní jẹ́ kó wọ ọ̀rọ̀ wọn pẹ̀lú ògo Ọlọ́run àtọkùnrin àtobìnrin Ọlọ́run ó fi tàwọn lọ́rẹ̀, Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ ìlú sí àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. Dr. Adebayo Shitu, mínísítà àná ní ilẹ̀ Nàìjíríà. Adúpẹ́ lọ́wọ́ alága àdúrà alága àjókòó ó ti bá sí i. Nígbà yìí, ní àṣẹ bàbá ìyàwó àti bàbá ọkọ, alága fún ètò reception, wọ́n máa bá akẹ́kọ̀ọ́ tìyàwó sọ̀rọ̀. Láti má bàa pé bí ètò bá ti di reception báyìí, alága ló ń take control. Ẹ̀dá wọn ló lé lẹ́sẹ̀. Àwọn alága fún ètò reception wọ́n máa bọ̀ ń gbà yìí nínú ọlọ́lá wọn láti bá tọkọtìyàwó sọ̀rọ̀. Mo kí àbúrò mi.